mínísítà ọ̀rọ̀ ìròyìn orílẹ̀-èdè yìí àná ìyẹn the ex-minister for information Alhaji Lai Mohammed ó mà ti tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ààrẹ àná lórílẹ̀-èdè yìí tó dolóògbé nínú oṣù keje ọdún tá a wà yìí ìyẹn olóògbé Muhammadu Buhari ti Alhaji Lai Mohammed tó ètò sọ̀rọ̀ lórí ìwọ́de tó di rògbòdìyàn lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2020 ìyẹn òwòde EndSARS bẹ́ẹ̀ ìní Alhaji Lai Mohammed ló ti jẹ́ kó di mọ̀ wípé kò sóòótọ́ nínú pé wọ́n pa ẹnikẹ́ni lásìkò ìwọ́de EndSARS lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 the 20th of October 2020 lágbègbè Lekki Toll Gate tó wà ní ìpínlẹ̀ Èkó. Orí tẹlifíṣàn Arise TV ìní Alhaji Lai Mohammed ni ló ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí lórí ṣe ìpolongo fún ìwé tuntun tó fẹ́ kó jáde nínú oṣù kejìlá tá a wà yìí ìyún ìwé tí ó pe àkọlé ní Headlines and Soundbites Media Moments that Define an Administration. Nínú ìwé náà ìní Alhaji Lai Mohammed ló ti kọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ìjọba ààrẹ Muhammadu Buhari ọlọ́dún mẹ́jọ àti àwọn nǹkan tójú tiẹ̀ náà tó pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí nínú ìjọba náà gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ ìròyìn ìyún agbẹnusọ ìjọba Buhari fún odidi ọdún mẹ́jọ. Ṣùgbọ́n nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ Alhaji Lai Mohammed jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ yẹn ni ó mọ̀ pé aláwàdà ńlá bàbá Sàlá ó ní ààrẹ Muhammadu Buhari ó lóun yóò mú àpẹẹrẹ kan wá ní lásìkò táwọn ṣẹ̀ṣẹ̀ dá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sílẹ̀ táwọn múra ètò ìdìbò ààrẹ ọdún 2015 láti ilé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Ó láwọn máa ń lọ sí ìlú Kaduna lọ rí Buhari dáadáa. Ó lóun máa ń sin ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò tí ì di ààrẹ nígbà náà tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè Bísí Abdulkareem Àkàndé. Ó lóun máa ń sìn wọn lọ sí ìlú Kaduna nítorí pé gbogbo ìgbà náà máa lọ ń ṣèpàdé pẹ̀lú Buhari níbẹ̀. Ṣùgbọ́n ní bí àwọn bá lọ bí ìpàdé náà bá bọ́ sọ́jọ́ ajé tí ṣe ọjọ́ Monday tàbí ọjọ́bọ̀ tí ṣe ó ní òun kì í jẹun nílé Buhari. Ó ní àṣẹ Buhari ti ń ṣàkíyèsí òun. Ọlọ́jọ́ kan ló pe Tinubu ló béèrè pé kí ló dé tí Lai Mohammed tó kórìíra òun báyìí bí gbogbo èèyàn bá ń jẹun lé òun kì í jẹun. Ó lásìkò náà iná wa tú àṣírí fún Buhari wípé gbogbo ọjọ́ Thursday àti Monday inú máa ń gbààwẹ̀. Oníkàyéfì ńlá ló jẹ́ lọ́jọ́ kan ló fún òun. Níṣe ni Buhari ló máa pe òun sẹ́gbẹ́ kan ló ní Lai Mohammed ó yá jẹ́wọ́ fún mi o èèyàn mélòó ló ti pa ó ti máa pa àyàn gan o tó fi jẹ́ pé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ méjì méjì inú fi wọ́n ń gbààwẹ̀ láti fi wá àforíjì lórí àwọn àṣemáṣe tó ti ṣe. Lai Mohammed ní bí Buhari bó ṣe rí nìyẹn o nítorí pé aláwàdà ni tó sì ní nígbà tó ń gbọ́ ọ̀rọ̀ kú ẹ̀ ó ní kódà òun ò lè ṣe nǹkan kan mọ́ fún bí odidi ọjọ́ kan sí méjì. Èyí sì ló lóun fi wò pé òun gbọ́dọ̀ fi abala kan yun chapter sọrí Buhari nínú ìwé tí òun kọ. Fún àwọn tí ò bá mọ̀ gbogbo ọjọ́ ajé sí gbogbo ọjọ́ Thursday sí gbogbo ọjọ́bọ̀ ìyẹn Monday and Thursday ìlọ́pọ̀ àwọn mùsùlùmí iná máa ń gbààwẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí pé wọ́n ló ní ládàá ìyẹn oore ńlá lọ́dọ̀ Allah.